mi kí ni ìlú yẹn sọ bẹ́ẹ̀. ẹni tó ń jó lù mí tí ò fún mi lówó nàṣù ẹgbẹ́ nàpákó. ẹni tó ń jó lù mí tí ò fún mi lówó nàṣù ẹgbẹ́ nàpákó. Ọlọ́run bàbá mi yẹn ṣe gidi gan, mo inú mi dùn fún bẹ́ẹ̀ ṣe bá wa dáhùn ọ̀rọ̀ yẹn. nǹkan tí wọ́n fẹ́ kẹ́ bá wa ṣe nísìnyí pé bàbá mi yé bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́ lu volume 4 orin owó lẹ́kọ̀ọ́ nǹkan tí bàbá Adéwọlé Àlàó Onílọ́lá tí wọ́n fi bẹ̀rẹ̀ ìlú mo fẹ́ kẹ́ lu fún gbogbo àwọn olólùfẹ́ wa kádẹ́ tù mọ́. ìyọnu ló Àyìnlá nígilájé ìyọnu. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orúkọ tèmi ò yí padà, Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ ti fẹsẹ̀ múlẹ̀ náà ni. gẹ́gẹ́ bí bàbá mi Adéwọlé Àlàó Onílọ́lá ṣe máa ń fìlù sọ wọ́n ní yóò fẹnu ẹ̀ hóṣù jẹ, òrìṣà tó bá sọ pé tòkun ò sí láyé mọ́ yóò fẹnu ẹ̀ hóṣù jẹ. Mo wà pẹ̀lú bàbá mi Yébẹ̀rẹ̀ Àlàní, ọmọ bàbá wa Yébẹ̀rẹ̀ Àdìsá Mr. Lankan tọ́dọ̀lógbè níjọ́sí tọ́dẹ̀ni ẹ̀bọ̀ràn bá jẹun kọ́lọ́mbà wa fi ọ̀run kẹ́ wọn. gẹ́gẹ́ gbogbo àná ṣe mọ Yébẹ̀rẹ̀ Àdìsá tí wọ́n lòlù fún bàbá Alhaji Alomowura láti volume 10 títí dé volume 16 ẹ̀yin òṣèlú wa. àwọn náà ṣe púpọ̀ nínú life bàbá wa Alhaji Alomowura kọ́lọ́mbà wa fi ọ̀run kẹ́ gbogbo wọn papọ̀. ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ọmọ yèmí ọmọ yín Fẹsẹ̀múlẹ̀ náà ní TV lórí YouTube lórí Facebook. mo kí gbogbo yín káàbọ̀. ẹ máa rí pé studio kékeré kan ni a wà, ìyẹn Òkodoro Yorùbá Television. ẹ lè bá wa search Òkodoro Yorùbá Television náà lórí YouTube kẹ́ bá wa kẹ́ lè máa jẹ gbádùn ètò wọn. àwọn ni wọ́n gbà wá láàyè láti wá ṣe nǹkan kékeré ní nǹkan kékeré tá wá ṣe lọ́dọ̀ wọn. so kọ́lọ́n tó bá wa lọ́ra ẹ̀mí wọn. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ọmọ bàbá wa Yébẹ̀rẹ̀ Àdìsá àwọn ni mo gbé wá sórí ètò. ẹ bá wa fi lù kí gbogbo ara lé bàbá wa. kí ni nǹkan tí lóyún yẹn sọ bàbá mi. ire ọ̀tún ire òsì aṣojú gbogbo wa. bàbá mi nǹkan tí a wá ṣe lórí ètò lẹ́ni ká má gba àwọn olólùfẹ́ wa lákòókò jù ní wípé gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé àwọn bàbá wa Alhaji Alomowura wọ́n fi ìlú pa òwe gidi gan nínú orin wọn. lákòókò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá, ohun àwa náà káwa náà tiẹ̀ ní studio kékeré báyìí káwa náà tiẹ̀ máa lè fi continue nípa àwọn àṣà wa tá à ń gbé lárugẹ, nítorí tí a bá ṣe kò sẹ́ni tí ó lè bá wa ṣe. so nígbà tá a tẹ̀ wá tẹ̀ CMSO ìyẹn Òkodoro Yorùbá Television tẹ́ bá tẹ̀ tó pé tá bá fẹ́ gbé bíbá yìí táwọn bá fẹ́ gbé dúró ló ní ẹ̀rẹ́jẹ́ kékeré báyìí bí irú eléyìí báyìí tó yẹ pé àwọn náà lè máa ṣètò nípa àwọn bàbá wa tí wọ́n ti dolóògbé. èlò ló máa ná wa 1.4 sí 1.5 kọ́lọ́ ṣàánú báyìí o. bàbá mi Yébẹ̀rẹ̀ iṣẹ́ ń gbọ́ 1.4 1.5. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa yìí náà ẹ lè ràn wá lọ́wọ́ náà láti gbé bíbá yìí náà dúró, nítorí a ní èlọ́ọ̀tì láti ṣe gan nípa àwọn àṣà wa láti máa gbé wá sí orí ètò fún gbogbo wa. lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ gist yín nípa àwọn nǹkan tí a fẹ́ máa ṣe lórí ètò yẹn náà, bóyá tọ́lá bá tẹ̀ fi sí yín lọ́kàn pé ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́. so mo máa play orin kan nísìnyí, bàbá mi Yébẹ̀rẹ̀ wọ́n máa bá wa sọ ìtumọ̀ nǹkan tí bàbá wa Adéwọlé Àlàó tí wọ́n lù láàrin yẹn. lẹ́yìn náà a tún máa ní kí bàbá wa Yébẹ̀rẹ̀ náà kọ́ wọn náà lùlù káti ẹ̀ wò bóyá ìlú náà ṣì wà ní ara wọn.